lọ́lá elédùà. Alájà ọlọ́jọ́ bí o aya Ọládélé ọmọ àbánikọ́ńdá kò jẹ́ ń tara ṣàṣà kí ìyẹlé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ wọn nílùú Ìlàgùn nípínlẹ̀ Ọ̀yọ́. Ńlẹ́ ọmọ àbánikọ́ńdá ọmọ ọbẹ̀ òmù ló ń jẹ́ ọmọ lókìgbẹ́ ọmọ òṣó níyàndàgbọ̀ bẹ́ẹ̀ lásà ọmọ èṣù ará Ìwàsà ọmọ èṣù ṣetán fọkàn lọ́rẹ́ jẹ́ ọmọ ògbódòrú fúnkẹ́ ọmọ òtọrọ bẹ̀ tọrọ abẹ́ ọmọ bóòbù ńlá bẹ̀ láwa bù ńlá bẹ́lá. Mo ní alájà ẹ ti ṣọdún èyí náà kò ní í jáṣe mọ́ lọ́lá elédùà. Basirat Adékúnlé àfẹ̀dẹ̀gbáwúrà lè ní í jẹ́ mi ò kúkú rárá mi níṣẹ́ bẹ́ẹ̀ ni mi ò bẹ̀rẹ̀ mi lọ́wọ́ ẹ̀. Kazeem Ọlálékan Philip the truth orator ọmọ Báṣọ̀run ló ní kí yín fàyẹyẹ ọjọ́ bí. Ó ní happy birthday to you ma prosperity in all you do. Àṣeyíṣà mọ́dún lọ́lá elédùà.